Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Ikorodu Oga in 2019, our profit in the and our good profit,
ẹ̀sùn ẹ̀ àwọn tó wà ń ta akọ kí ni kọ́ sí bọ́lọ̀ ẹni sùn àwọn tó wà ń ta lábẹ́ fún ẹlẹ́ni jáàsì. Wọ́n ní promo ní àìkúndà tí wọ́n ní ẹ̀ àbúrò ẹbí ọmọ ní ìbájẹ́ promo ní àjẹ́ fún ẹni ẹ̀ àwọn tó ń bá ìjọba ìwà ìgbà ìgbà àwọn tó ń torí ẹlòmíì ẹ̀mọ́ tó ti wá ẹlòmíì kẹ̀yìn bẹ́ẹ̀ pọ̀ pọ̀ olóṣèlú láti ẹ̀ wọ́n á lé ìgbọ́n náà ṣẹ́ ti fẹ́ security ẹ bá sọ ẹ ẹni láti mọ̀ wọ́n bọ́ sí ẹ sọ. Ẹ̀bọ́ta máa pàdú o, ẹ̀bọ́ta náà àlàyé, ẹ̀bọ́ta. Bọ́lá àwọn máa ṣe lè lọ́dún ní ìwà ìlọ àlàbí ó sẹ́yìn. Wọ́n sàfihàn ilé ìwé ṣe pàtó. Ẹ̀kọ́ fún mi náà ṣe wọn lọ́wọ́ ní kọ́sáàtì. Ọlọ́run máa ṣàánú mi, ìtura ìlọ àbí ó sẹ́yìn. Àbórí dábí ààrẹ àbórí dábí ààrẹ àbórí dábí ààrẹ àbórí dábí ààrẹ. Kẹ́kẹ́rì kẹ́rì kẹ́kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́. Ìjọ tí mo jó lọ́nà làwọn kan pariwo. Ìkọ́ ọ̀la ń kọ́ ọ̀túnlá ẹ̀rẹ̀ ìyẹn ń fẹ́ àwọn aláàbò ìgbẹ́ máa jó lọ. Ilé ìfà òwúrò ayọ̀ sígbà òwúrò ẹ̀fọ́. Ó ṣe ẹ̀ta. Ìbádélé ẹ̀bá ìbájú ọ̀nà ọ̀rùn. Ẹ̀sùn mi ẹ̀ ojú kúlé lọ bá kàmì àlàkẹ́rin. Ọjọ́ ìwà òun ẹ̀ta bá ọkà so. Àbádá owó. Ẹ̀jẹ̀ tọ́jú ọ̀nà ọ̀rùn kò. Ẹ̀sùn mi. Ìyẹn bá aṣọ lẹ́rọ̀ bàgà. Àwọn ọmọ ogun láàrin ọ̀ṣun. Ìyẹn kún lè bá ọ̀tí wá. Lára tó mẹ́rin lọ. Pasuma. Alábí ìlànà ìgbà. Ọmọ ìdẹ́rẹ́ lóòdìdè. Bàásí láti ìgbẹ̀gbẹ̀. Ọ̀la ìṣàrà bàá ṣe jẹ. Alábí ìlànà ìgbà. Ọmọ ìdẹ́rẹ́ bàásí láti ìgbẹ̀gbẹ̀.
Ó tí mo mọ̀ ní pé sáà tí lórí ìṣòro. Ọlọ́run aláti ń lọ ìrẹ́ rẹ̀. Àròyé ò kẹ́kọ̀ọ́ níbi kan fi àròyé lè máa níbi ìdàlú ó ti kú lókúlẹ̀ ó ti sáré tẹ́lẹ̀ bàbá láyé àròyé àdúgbò. Ọlọ́pàá sọ pé àròyé ò kẹ́kọ̀ọ́ àròyé lè máa níbi ìdàlú ó ti kú lókúlẹ̀ ó ti sáré tẹ́lẹ̀ bàbá láyé àròyé àdúgbò. Èyí tí mo ní ọ̀gá Pasuma àwọn dàgbà ló ń wá ọ̀gá àdúgbò. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby.